ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ lórí àwọn tọkọtaya òṣèré Nollywood tó ṣe wípé wọ́n sábà máa ń fi ìfẹ́ hàn sí ara wọn lórí ẹ̀rọ ayélujára bó tiẹ̀ jẹ́ wípé wọ́n pọ̀ jàǹtìrẹrẹ bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ tọkọtaya òṣèré Nollywood tí wọ́n máa ń fìfẹ́ hàn ara wọn ní gbangba àmọ́ ẹ jẹ́ ká mẹ́nuba àwọn márùn-ún tó ṣe wípé wọn kì í sábà ń tijú lásìkò tí wọ́n bá fìfẹ́ hanra wọn lórí ẹ̀rọ ayélujára. Bí màá ṣe wá máa tẹ̀síwájú ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí, ẹ like, ẹ fèrò yín sí comment, kẹ́sì máa bá mi share fídíò yìí kó máa lọ káàkiri orí ayélujára. Àkọ́kọ́ àwọn tọkọtaya òṣèré Nollywood tí màá máa mẹ́nuba ó ní Lateef Adédìméjì àti aya ẹ̀ Bímpé Oyèbádé. Látìgbà tí àwọn olólùfẹ́ méjì ti di tọkọtaya ni a ti máa ń sábà rí wọn lórí ẹ̀rọ ayélujára ní gbangba àtàkódà wọn lọ patí ni àbí wọ́n ń jáde ni àwọn méjèèjì á máa fi ìfẹ́ hanra wọn lọ́pọ̀ ìgbà. Bí ìgbà míì àárí wọn tí wọ́n á jọ máa jó, tí wọ́n á jọ máa ṣeré ipá, ìgbà míì àárí wọn tí wọ́n á jọ máa ṣe ẹ̀fẹ̀, ìgbà míì wọ́n á jọ máa jẹun papọ̀. Kódà tí wọ́n bá travel gan kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lọ sí ìlú òkè òkun, àtúrí wọn tí wọ́n máa fi oríṣiríṣi fídíò sórí ayélujára níbi tí àwọn méjèèjì wọ́n á sì jọ máa ṣe ìfẹ́, tí wọ́n á jọ máa dọ̀wẹ́kẹ̀, tí wọ́n á jọ máa ṣe eré ìfẹ́, tí wọ́n sì jọ máa fi ìfẹ́ hanra wọn láìsí tìjú. Eléyìí gan ló sì jẹ́ nǹkan tí ó sábà máa ń dùn mọ́ ọ̀pọ̀ àwọn olólùfẹ́ wọn, àwọn fans wọn, ó máa ń dùn mọ́ wọn nínú, ó sì máa ń wú wọn lórí wípé ìfẹ́ tí ó yè kooro ó wà láàrin àwọn méjèèjì yìí. Tọkọtaya òṣèré Nollywood ẹlẹ́ẹ̀kejì tí màá tún máa pẹ̀kẹ́lù ó ní Tóyìn Abraham àti ọkọ ẹ̀ Kọ́lá Àjẹyẹmí. Àwọn olólùfẹ́ méjì yìí náà jẹ́ àwọn tọkọtaya òṣèré Nollywood tó ṣe wípé wọn ì sábà ń tijú láti fi ìfẹ́ hàn ara wọn ní gbogbo ìgbà. Kódà níbi tí ìfẹ́ àárín àwọn méjèèjì tó gbajúmọ̀ dé lórí ayélujára, ọ̀pọ̀ àwọn fans wọn, ọ̀pọ̀ àwọn olólùfẹ́ wọn ni wọ́n mọ̀ wípé ọkọ mi òní Tóyìn Abraham sábà máa ń pe Kọ́lá Àjẹyẹmí tó sì ṣe wípé àwọn méjèèjì máa ń fi ìfẹ́ hanra wọn ní gbogbo ìgbà. Ìgbà míì àárí wọn tí wọ́n á jọ máa jó, tí wọ́n á jọ máa ṣeré ipá nínú sitting room wọn. Ìgbà míì sì rèé àárí wọn tí wọ́n á jọ máa ṣẹ̀fẹ̀, tí wọ́n á jọ máa jẹun papọ̀. Kódà níbi tí ìfẹ́ àwọn méjèèjì yìí tí ó dánmọ́rán dé, wọ́n sábà máa ń lọ bẹ ara wọn yẹ̀wò ní location tí wọ́n bá ti lọ ṣiṣẹ́. Wọ́n sì fi fídíò ọ̀hún sórí ayélujára níbi tẹ́ ti rí àwọn méjèèjì tí wọ́n ti jọ máa hug ara wọn láti ṣàfihàn wípé wọ́n ti miss ara wọn. Ìfẹ́ àárín àwọn méjèèjì yìí ni ó sábà máa ń wú àwọn olólùfẹ́ wọn ní orí bó ṣe jọ máa ń fi ìfẹ́ hàn sí ara wọn. Àwọn tọkọtaya òṣèré Nollywood míì tí àtúnjọ máa pẹ̀kẹ́lù ó ní Esther Kalẹ̀jayé àti ọkọ ẹ̀ Afeez Ẹniọlá Oníléèrè. Àwọn òṣèré Nollywood yìí jẹ́ àwọn kan tí ó sábà máa ń fi ìfẹ́ hanra wọn lórí ayélujára, bí kárí wọn kọjọjọ máa jó, kọjọ máa ṣeré ipá pẹ̀lú àwọn ọmọ wọn nínú sitting room, wọ́n sì fi fọ́nrán ọ̀hún sórí ayélujára. Bí kárí wọn kọjọ máa jẹun, bí kárí wọn kọjọ máa jáde. Ọ̀pọ̀ ìgbà gan ni àwọn olólùfẹ́ wọn máa sábà yìn wọ́n wípé wọ́n jẹ́ òṣèré tọkọtaya tó ṣe wípé wọ́n ní ìtẹ́lọ́rùn, wọ́n sì ní ìrẹ́pọ̀ àti ìbáṣepọ̀ tó dánmọ́rán nínú ilé wọn pẹ̀lú bí wọ́n ṣe jọ máa ń ṣe lórí ayélujára tí wọn kì í sì wo aago aláago sáré pẹ̀lú bí wọ́n ṣe jọ máa ń fi ìfẹ́ hanra wọn lórí ayélujára ní ìwọ̀nba ọlá àti ọlà tí Ọlọ́run fún wọn. Mide Martins àti ọkọ ẹ̀ Afeez Ọwọ́ ó ní àwọn tọkọtaya òṣèré Nollywood ẹlẹ́ẹ̀kẹrin tí ó ṣe wípé wọ́n ì sábà ń tijú láti fi ìfẹ́ hanra wọn lórí ayélujára. Ọ̀pọ̀ ìgbà la máa ń rí àwọn méjèèjì yìí tí wọ́n á jọ máa jó, wọ́n á jọ máa dọ̀wẹ́kẹ̀ ní gbangba ta, wọ́n á jọ máa ṣàwàdà, wọ́n á jọ máa ṣẹ̀fẹ̀. Kódà a máa rí wọn tí wọ́n jọ máa ń jẹun pọ̀, tí wọ́n máa ṣe oríṣiríṣi lórí ayélujára. Eléyìí tí ó ń ṣàfihàn wípé ìfẹ́ àti ìbáṣepọ̀ àti ìrẹ́pọ̀ tó dánmọ́rán ó ń bẹ láàrin àwọn olólùfẹ́ méjèèjì yìí. Kódà ọ̀pọ̀ ìgbà gan ni ó ṣe wípé àwọn méjèèjì yìí wọ́n sábà máa ń jọ ń lọ sí location láti ṣeré papọ̀ ni. Ìfẹ́ àwọn méjèèjì yìí náà ni ó sábà máa ń wú àwọn olólùfẹ́ wọn lórí pẹ̀lú bí wọ́n ṣe jọ máa ń ṣe ní gbangba ta, tí wọ́n ṣe jọ máa ń fi ìfẹ́ hanra wọn ní gbangba ta, tí wọ́n sì tún máa fi sí orí ayélujára. Ṣèyí Ẹdùn àti ọkọ ẹ̀ Adéníyì Johnson ó ní àwọn tọkọtaya òṣèré Nollywood karùn-ún
tí a sábà máa ń rí ìfẹ́ àwọn náà ní gbangba tí wọ́n sì máa ń fi sí orí ayélujára. Ọ̀pọ̀ ìgbà la máa ń rí àwọn méjèèjì yìí tí wọ́n á jọ máa jó papọ̀, wọ́n á jọ jẹun papọ̀, wọ́n á jọ ṣẹ̀fẹ̀, wọ́n á jọ ṣàwàdà. Kódà láti ìgbà tí àwọn méjèèjì tí Ọlọ́run ti kẹ́ wọn pẹ̀lú ìbejì tuntun láti rí wípé ìfẹ́ àárín wọn tún túbọ̀ ó tún dán mọ́rán sí i. Eléyìí tó ṣe wípé a sábà máa ń rí tí àwọn méjèèjì wọn á jọ máa tọ́jú àwọn ọmọ wọn, wọn á jọ máa ṣèké àwọn ọmọ wọn, wọn á jọ jáde pọ̀, wọn á jọ jẹun pọ̀, wọn á jọ ṣe oríṣiríṣi nǹkan pọ̀. Bẹ́ẹ̀ sì ni àwọn méjèèjì yìí ti jú láti fi ìfẹ́ hanra wọn lórí ẹ̀rọ ayélujára. Ó wá gbàládùra wípé kí Ọlọ́run túbọ̀ máa fi àlékún ìfẹ́, àlékún ìbáṣepọ̀, àlékún ìrẹ́pọ̀ sí àárín àwọn tọkọtaya òṣèré Nollywood wọ̀nyí àti àwọn tó kù tí a ní àǹfààní láti dárúkọ. Iná ìfẹ́ wọn kó má ṣe kú láéláé, àmì àṣẹ Èdùmàrè. Ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Ẹ like, ẹ comment, kẹ́ sì máa bá mi share ètò yìí kó máa lọ káàkiri. Ire o.